Ẹ kú dédé àsìkò yìí gbogbo bí tẹ́ ti ń gbọ́ mi lé lóko tàbí lẹ́yìn òde, ẹ jẹ́ kí a gbàdúrà. Ọlọ́run ayérayé, olùfẹ́ wa ọ̀wọ́n, alátìlẹ́yìn wa, olùgbé wa sókè, olùpamọ́ wa, àṣeyín lọ́ba fún àánú àti ojú rere tí a rí gbà láti ọ̀dọ̀ yín o, láti tún rí ọjọ́ kejì nínú oṣù kẹjọ. Ìyìn àti ọlá ni fún orúkọ yín o, ọba tó dá wa sí. Ọ̀rọ̀ tí a gbọ́ lẹ́nìí kó ṣayé àti ọkàn wa ní rere, ká a jẹ́ olùgbọ́ àti olùṣe ọ̀rọ̀ náà. Ètò àgbàdúrà lórúkọ Jésù Olúwa wa, àmín. Ìwé ọ̀run ṣíṣí tí a ti ọwọ́ olùṣọ́ àgùntàn Enoch Adéjàre Adébóyè kọ, èní ọjọ́ ẹtì ọjọ́ kejì oṣù kẹjọ. Àkòrí tí a ó gbéyẹ̀wò sọ pé àdúrà fún agbègbè. Àdúrà fún agbègbè. A mú àkọ́sórí wa nínú ìwé orin Dáfídì orí ìkejìléní-ọgọ́fà ẹsẹ̀ ìkẹfà. Orin Dáfídì orí ìkejìléní-ọgọ́fà ẹsẹ̀ ìkẹfà. Gbàdúrà fún àlàáfíà Jerúsálẹ́mù, àwọn tí ó ń fẹ́ yóò ṣe rere. Nígbà tí a mú bíbélì kíkà wa nínú ìwé Lífítíkù orí ìkọkàndínlógún ẹsẹ̀ ìkarùndínlógún títí dé ẹsẹ̀ ìkejìdínlógún. Ìwé Lífítíkù orí ìkọkàndínlógún ẹsẹ̀ ìkarùndínlógún títí dé ẹsẹ̀ ìkejìdínlógún. Ó sì wí fún àwọn ènìyàn náà pé, ẹ múra de ijọ́ kẹta o, kí ẹ má ṣe súnmọ́ aya yín o. Ó sì ṣe ní òwúrọ̀ ijọ́ kẹta ní àrá àti mọ̀nàmọ́ná wá, àti àwọsánmọ̀ sísun dúdú lórí òkè náà, àti ohun ìpè náà sì dú, ó sì ń dún kíkankíkan, tó bẹ́ẹ̀ tí gbogbo àwọn tí ó wà ní ibùdó wárìrì. Mósè sì mú àwọn ènìyàn náà jáde láti ibùdó wá láti bá Ọlọ́run pàdé. Wọ́n sì dúró ní ìhà ìsàlẹ̀ òkè náà. Òkè Síónì sì jẹ́ kìkì èéfín, nítorí tí Olúwa sọ̀kalẹ̀ sórí rẹ̀ nínú iná. Èéfín náà sì gòkè bí èéfín ìléru, gbogbo òkè náà sì mì tìtì. Wàyí ẹ jẹ́ ká gbàdúrà tí a ní fún agbègbè wa lénìí. Àdúrà àkọ́kọ́: Olúwa, mo dúpẹ́ fún agbègbè mi. Ẹ ṣeun fún àwọn aládùúgbò mi àti olùdarí ní agbègbè mi. Àdúrà kejì: Baba, mo gbàdúrà pé kí ìjọba yín fìdí múlẹ̀ ní agbègbè mi o. Ẹ jẹ́ kí ìfẹ́ yín di mímúṣẹ ní ìgbà gbogbo ní agbègbè mi ní orúkọ Jésù. Àdúrà ìkẹta: Baba, ẹ jọ̀wọ́ dá àwọn áńgẹ́lì yín sí agbègbè wa láti dáàbò bò wá o. Ẹ má jẹ́ kí ibi kó borí wa ní agbègbè wa ní orúkọ Jésù. Àdúrà ìkẹrin: Baba, ẹ jọ̀wọ́ ẹ má ṣe jẹ́ kí agbègbè yìí bá àwọn olùṣe búburú lára mu ní orúkọ Jésù. Mo lé wọn kúrò ní agbègbè mi ní orúkọ Jésù. Àdúrà karùn-ún: Baba, mo fi gbogbo àwọn ọmọ ní agbègbè yìí sí ọwọ́ yín. Ẹ jẹ́ kí wọ́n mọ Ọlọ́run, kí wọ́n sì máa dàgbà láti di aṣíwájú rere ní agbègbè yìí ní orúkọ Jésù. Àdúrà ìkẹfà: Baba, ẹ jọ̀wọ́ ẹ jẹ́ kí ojú ọjọ́ ní agbègbè yìí bá ìlera àti ìgbé ayé wa lára mu lórúkọ Jésù. Àdúrà keje: Baba, ẹ jọ̀wọ́ ẹ jẹ́ kí òfin àti àlàkalẹ̀ ìjọba kó sojú rere sí wa ní agbègbè wa ní orúkọ Jésù. Ìkẹjọ: Baba, ẹ jọ̀wọ́ lò mí láti mú gbogbo àwọn tó wà ní agbègbè yìí súnmọ́ sí. Ẹ jọ̀wọ́ ẹ ràn mí lọ́wọ́ láti mú kí ìsọjí wá sí agbègbè mi, kí gbogbo àwọn aládùúgbò mi sì jọ̀wọ́ ayé wọn fún yín. Àdúrà kẹsàn-án: Baba, ẹ jọ̀wọ́ ẹ fún àwọn olùdarí agbègbè yìí ní ọgbọ́n láti darí ètò wa. Ẹ jẹ́ kí wọ́n ṣe ìpinnu tí yóò mú agbègbè yìí dára sí ní orúkọ Jésù. Àdúrà kẹwàá: Baba, ẹ sàmì sí ilé kọ̀ọ̀kan ní agbègbè yìí bí ilé àwọn ọmọ Ísírẹ́lì nínú ìwé Ẹ́kísódù orí ìkejìlá ẹsẹ̀ ìkẹtàlá. Ẹ má ṣe jẹ́ kí ikú tàbí ìbànújẹ́ rí ààyè nínú agbègbè yìí ní orúkọ Jésù. Àdúrà ìkọkànlá: Olúwa, ẹ jẹ́ kí agbègbè yìí jẹ́ ìbùkún fún orílẹ̀-èdè. Ẹ jẹ́ kí a mú iyì bá orílẹ̀-èdè wa ní agbègbè wa ní orúkọ Jésù. Àdúrà ìkejìlá: gbogbo àwọn ẹ̀bẹ̀ àdúrà tìrẹ fún agbègbè rẹ. Olúwa yóò gbọ́ àdúrà wa ní orúkọ Jésù, yóò sì finá dáhùn ní orúkọ Jésù. Àmín. Olúwàbùkọ́lá Ayako ní orúkọ mi. Ẹ máa share, ẹ máa comment, kẹ máa like, kí àwọn ènìyàn kí wọ́n lè jẹ àǹfààní ọ̀run ṣíṣí Yorùbá. Kí Olúwa kí ó bùkún fún wa, kí ó sì gbọ́ gbogbo àwọn àdúrà wa, kí ó gbọ́ ẹ̀bẹ̀ wa ní orúkọ Jésù. Àmín. Ìpàdé wa bí oyin ó dàbọ̀.